Yahya Bello kó bá Akpabio ní Natasha bá dá àárín àwọn aṣòfin rú pátá. Àfàìmọ̀ ní gbogbo aṣọ yìí tó wà lára olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Akpabio kò ní fàya pátápátá. Obìnrin yìí kan náà ni yóò sì fàya o. Obìnrin tí wọ́n ń pè ní Natasha àpótí òdo agàn ni. Ìdí ni pé gbogbo ọ̀nà tí Akpabio àtàwọn èèyàn rẹ̀ ń gbà báyìí láti kọ ojú obìnrin náà sí oòrùn alẹ́ níṣẹ́ lọmọbìnrin pupa náà ń yọ pọ́rọ́ mọ́ wọn lọ́wọ́. ń lọ̀rọ̀ bá di gbọ̀ tún yọ gbòsì yọ gbàgede méjì yọ fófó. Apá Akpabio kò ká Natasha àti jù wọ́n ni wọ́n bá lọ, àìtó ni wọ́n ń bá padà bọ̀. Ọ̀rọ̀ sì ti di ti àgbàlagbà tó lóun kò tẹsẹ̀ bọ́ ẹrẹ̀, gbogbo ara ló fẹ́ fi yí báyìí o. Bó bá ṣe pé kú ìyẹn ọ̀tẹ̀ táwọn aṣòfin kan dì pẹ̀lú Akpabio lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí jẹ́ lọ ni èyí tí à ń sọ yìí kọ́ làbá máa sọ. Wọ́n bá ti pé ọmọbìnrin náà padà sílé láti Àbújá, wọn yóò sì ti fi ọgbọ́n burúkú báyìí yọ ọ́ kúrò nílé ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n níṣe ni ìbọn bá ìdí yọ mọ́ àwọn èèyàn náà lọ́wọ́, ń lọ̀rọ̀ bá dàbùkù rẹpẹtẹ. Láti ọjọ́ tí Natasha ti lọ sí inú ìpàdé ìgbìmọ̀ àgbáyé tí wọ́n ṣe l'Amẹ́ríkà, tó sì sọ̀rọ̀ níbẹ̀ pé olórí ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ní Nàìjíríà fẹ́ yọ kínní sóhun, àtìgbà yẹn làwọn aṣòfin ti bínú gidi, pàápàá àwọn aṣòfin tí wọ́n jẹ́ ti Akpabio. Wọ́n ní kí ló dé tọmọbìnrin yìí lọ fẹjọ́ ọ̀gá àwọn olórí ilé ìgbìmọ̀ sùn níwájú gbogbo àgbáyé. Irú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ wo nìyẹn? Natasha náà kò mú ọ̀rọ̀ yìí ní kékeré ni. Ọjọ́ 11 oṣù kẹta yìí ni ìpàdé àwọn aṣòfin àgbáyé ni wọ́n ń ṣe ní New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Níbẹ̀ ni Natasha ti sọ̀rọ̀ láàrin àwọn obìnrin táwọn náà jẹ́ aṣòfin ní orílẹ̀‐èdè ayé gbogbo. Níwájú àwọn aṣòfin náà ni Natasha ti bú sẹ́kún nígbà tó ń rojọ́, tó lódùn òun pé òun lè wá sí gbangba láti máa wá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Àmọ́ olórí ilé ìgbìmọ̀ àwọn ní Nàìjíríà fẹ́ ṣe kinní fóun ni. Nígbà tí òun ò sì gbà ló bẹ̀rẹ̀ sí fòró ẹ̀mí òun. Ohun tó jẹ́ kí òun bínú rèé tí wọ́n sì fi lé òun kúrò nílé ìgbìmọ̀ aṣòfin. Bó ti ń sọ̀rọ̀ náà tó ń mirí jẹ́gẹ́ tó sì ń fi áńkáṣíìfù nujú, bẹ́ẹ̀ làwọn aṣòfin tí wọ́n jẹ́ obìnrin ẹgbẹ́ ẹ̀ ń wò ó tí àánú ẹ̀ sì ń ṣe wọ́n. Wọ́n sì rí ọmọbìnrin náà bí ẹni tí ìyà ń jẹ. Níwájú àwọn obìnrin wọ̀nyí àtàwọn ọkùnrin aṣòfin tó ń wò wọ́n, aṣọ iyì tó wà lára Akpabio olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà sì fàya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ní ọjọ́ kẹta tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní Amẹ́ríkà, àwọn aṣòfin tètè ṣara wọn jọ ní Nàìjíríà níbí. Wọ́n sì dìbò nílé ìgbìmọ̀ aṣòfin. Ìbò tí wọ́n sì dì náà ni pé kò sí ẹni méjì tó wu àwọn pé kó jẹ́ olórí àwọn ju Akpabio lọ. Wọ́n ní kó máa báṣẹ́ lọ o, pé iṣẹ́ ẹ̀ ń tẹ́ àwọn lọ́rùn níta wọn, àwọn sì fẹ́ràn ẹ̀ bí ẹ̀yìn ojú. Aṣáájú wọn nílé ìgbìmọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ló dìde tó ní òun tiẹ̀ kọ́kọ́ fẹ́ dá a lábàá pé kí àwọn dìbò ìfọkàntán fún Akpabio, kí gbogbo ayé lè rí i pé níta wọn o àwọn fọkàntán olórí ilé ìgbìmọ̀ àwọn. Akpabio ọkùnrin takuntakun nílé ìgbìmọ̀ làwọn sì ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn níta wọn. Àwọn aṣòfin yìí ní ipa kọ́ ògbọ́sùtì, orí ẹlẹ́gbọ̀n ló bàjẹ́ kí Akpabio máa jó lọ, àwọn wà lẹ́yìn ẹ̀ digbí. Lẹ́yìn tí wọ́n ti ṣe eléyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí lépa Natasha ní gbogbo ọ̀nà. Wọ́n fẹ́ fi imú ẹ̀ fọn fèrè dandan. Ohun tí wọ́n kọ́ ń bi ara wọn tí wọ́n sì torí ẹ̀ gbé ìwádìí tààrà dìde ni pé báwo lọmọbìnrin náà ṣe dé Amẹ́ríkà? Báwo ló ṣe dé ibi ìpàdé àwọn aṣòfin àgbáyé nígbà tó jẹ́ ó yẹ kó gba àṣẹ láti Nàìjíríà kó tó lọ? Àwọn aláṣẹ ilé ìgbìmọ̀ sì yẹ kó fún un láṣẹ kó fi lè lọ síbẹ̀. Àmọ́ Natasha kò gba ìwé lọ́wọ́ ẹnìkan nílé ìgbìmọ̀, wọ́n kàn bá a níbẹ̀ gan gbòòrò ni. Wọ́n tún ní kó tó lọ pàápàá ó yẹ kí wọ́n fún un láṣẹ kí àwọn security, àwọn DSS àtàwọn ọlọ́pàá pẹ̀lú ìjọba mọ̀ pé ó fẹ́ rin irú ìrìn bẹ́ẹ̀ jáde. Àwọn ni wọ́n sì gbọ́dọ̀ fàṣẹ sí ìrìn náà fún un. Wọ́n ní ó di dandan kí àwọn wádìí bí ọ̀rọ̀ náà ti ṣe jẹ́. Tí àwọn bá sì rí pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kan tàbí pé owó lọmọbìnrin náà lò tó fi gbé àwọn ọlọ́pàá àti àwọn security pẹ̀lú àwọn èèyàn ìjọba mọ́ra tó fi láyè jẹ,
àwọn yóò bá fà á gidigidi. Gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí sì dáa. Ní gbogbo ìgbà tí wọ́n sì ń ṣe èyí, àwọn aṣòfin wà lẹ́yìn Akpabio. Wọ́n ní kò sí wàhálà, ibi tó bá ń lọ làwọn náà ń bá a lọ lórí ọ̀rọ̀ yìí. Obìnrin atẹ̀yìntọ̀ lásán kò gbọ́dọ̀ dá wọn mọ́lẹ̀ lójú ìjà ní gbangba. Kàkà kí ọmọdé pamíláyò máa dọ́gbọ́n sí i ni. Àmọ́ kíní kan wá ṣẹlẹ̀ tó dá àárín àwọn aṣòfin náà rú pátá. Kíní náà kò sì tí ì yanjú títí di bí a ṣe ń wí yìí láàrin wọn. Àwọn kan ni wọ́n gbẹ̀yìn gbé ète kan kalẹ̀. Ète náà sì ni pé kí àwọn ará agbègbè tí Natasha ti wá sílé ìgbìmọ̀ kí wọ́n pè é padà, kí wọ́n ní kó máa bọ̀ nílé, kí wọ́n lé e kúrò pẹ̀lú agbára tipátipá. Bí wọ́n ṣe máa ń ṣe eléyìí ni pé bí aṣòfin kan bá ti ṣe ohun tí kò dáa tàbí tí àwọn ará agbègbè náà bá ń bínú sí i, wọn yóò dìbò pẹ̀lú fọ́ọ̀mù tí wọn yóò sì rí pé ìbò náà pọ̀ rẹpẹtẹ. Wọn yóò sì máa tọwọ́ bọ̀ wípé àwọn kò fẹ́ kí ẹni náà jẹ́ aṣojú àwọn mọ́. Àmọ́ eléyìí kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré o. Ó gbọ́dọ̀ jẹ́ pé aṣòfin náà ti ṣe ohun tó burú gan ni. Ọ̀tẹ̀ tí àwọn kan wá dì nìyí. Wọ́n lọ sí àdúgbò Natasha láàrin gbùngbùn ìpínlẹ̀ Kogi. Wọ́n sì fọgbọ́n tán àwọn èèyàn pé kí wọ́n wá gba nǹkan jíjẹ àti mímu pẹ̀lú owó tí àwọn kó wá fún wọn. Wọ́n ní ètò léṣẹ́wọgbó níjọba Kogi gbé wá sí àdúgbò wọn kí wọ́n tètè wá gba kinní náà kó tó tán. Níbi nǹkan ṣe le tó nílẹ̀ yìí lásìkò yìí, kò sẹ́ni tí yóò gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kò ní sáré. Ohun tó sì ṣe àwọn ará Kogi yìí rèé. Bí wọ́n ti gbọ́ pé ìjọba ń bọ̀ wá fún àwọn ní nǹkan lọ́fẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sáré ṣẹ̀ṣẹ̀ ó dibẹ̀. Ọlọ́mọ mú ọmọ ẹ̀ lẹ́yìn, oníyàwó sì fa tiẹ̀ lọ́wọ́ nítorí kí wọ́n lè gba ohun tí ó pọ̀ kó sì lè tó ìdílé wọn pín. Àmọ́ nígbà tí wọ́n débẹ̀, ẹni tí wọ́n gbọ́ pé ó wà nídìí ètò náà ni Yahya Bello, gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀, ẹni tí òun àti àwọn EFCC jọ ń bá ara wọn fa ẹjọ́ líle kan, ẹjọ́ ìkówójẹ burúkú ni. Àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí gbọ́ láàrin ara wọn pé Bello ló wà nídìí ètò náà, òun ló ń pín oúnjẹ fún wọn àti owó. Àwọn tí wọ́n lọ́gbọ́n bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ wò. Nígbà náà ni wọ́n ń gbé kiri ẹnu pé Akpabio ló gbéṣẹ́ fún ọkùnrin náà àti pé iṣẹ́ tí wọ́n gbé fún un ṣe yìí láti yọ Natasha dànù ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti ṣèlérí fóun Bello pé nígbà tó jẹ́ ibìkan náà ni òun àti Natasha ti wá, pé tí wọ́n bá ti lè yọ Natasha nílé ìgbìmọ̀, òun ni wọn yóò fi rọ́pò ẹ̀. Ìròyìn náà ti jáde kiri kí àwọn tí wọ́n fẹ́ pín nǹkan fún wọn tó máa dé, tí wọ́n sì gbé ẹrù àti owó dé lóòótọ́. Àmọ́ àwọn èèyàn ti gbọ́n, wọ́n sì ti sọ ara wọn di tojú tìyẹ́ làpárò fi ríran. Wọ́n ń wo ohun tí àwọn èèyàn yìí fẹ́ ṣe. Kò sì pẹ́ rárá làwọn èèyàn náà bá bẹ̀rẹ̀ lóòótọ́. Wọ́n ní kí gbogbo wọn, ìyẹn gbogbo àwọn tí wọ́n wá yìí, kí wọ́n kó àkáǹtì wọn wá, kí wọ́n kọ ọ́ sílẹ̀, ìyẹn àkáǹtì tí wọ́n fẹ́ fi gbowó ní orúkọ wọn. Kí wọ́n mú fọ́tò pélébé wá, kí wọ́n mú ìwé ìdìbò wọn wá, ìyẹn voters card, kí wọ́n sì mú nọ́mbà ìdánimọ̀ wọn, ìyẹn ní ìdání. Ìgbà yẹn ni wọn yóò tó lè gbowó tàbí ohunkóhun. Níbẹ̀ lára ti ń fún àwọn èèyàn. Ṣé ọrẹ ń jẹ́ ọrẹ, ọrà ń jẹ́ ọrà? Ẹnìkan kì í dúpẹ́ mo ta ọ̀pọ̀ ọjàre. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí wádìí. Wọ́n ní èlùbọ́lẹ̀ wà rà lọ́jà, ọmọ ẹran ṣe dégbà, owó lẹ ní ẹ wá fún àwọn èèyàn. Èwo ni ti NIN? Èwo ni ti voters card? Èwo ni ti fọ́tò? Èwo ni ti pé ká máa sáyìn, kí wọ́n kọrúkọ, kí wọ́n sì fi nọ́mbà fóònù àwọn sí i? Níbẹ̀ ni àwọn kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ fáwọn èèyàn yìí pé kì í ṣe bẹ́ẹ̀. Natasha ń rí olórí ilé ìgbìmọ̀ aṣòfin fín, àwọn sì fẹ́ fọgbọ́n yọ ọ́ nílé ìgbìmọ̀ ọ̀hún kí àwọn sì lè fi aṣojú gidi tó jẹ́ aṣáájú àwọn, ìyẹn Yahya Bello sí ni. Wọ́n ní ọ̀rọ̀ náà kò le rárá, kí wọ́n sá ti sáyìn, kí wọ́n sì gba owó, kí wọ́n máa lọ ní tiwọn. Nítorí kì í ṣe pé Yahya Bello ń dá iṣẹ́ náà ṣe. Olórí ilé ìgbìmọ̀ fúnra ẹ̀, Akpabio, ló wà lẹ́yìn ẹ̀, torí èèyàn ló wà lẹ́yìn orò tí orò fi ń ké. Níbi tí ọ̀rọ̀ ti di ìbínú tààrà rèé, tí àwọn aráàlú sì yarí gidi fún àwọn tí wọ́n gbé oúnjẹ àti owó wá fún wọn. Èyí tí à ń wí yìí ti pẹ́, àwọn èèyàn Natasha náà ti kó ara wọn jọ, tí ìlú sì bẹ̀rẹ̀ sí rọ́ gìrìgìrì, tí àwọn èèyàn náà sì ya sí gbogbo pópó àti agbègbè, tí wọ́n ní bí ẹnikẹ́ni bá dán wò pé òun fẹ́ yọ Natasha, orò yóò pagi lára wọn. Àmọ́ pẹ̀lú gbogbo ẹ̀ o, àwọn tí wọ́n fẹ́ yọ Natasha yìí dọ́gbọ́n, wọ́n dọ́gbọ́n gidi láti rí i pé
àwọn kó ṣaka ìwé lọ sọ́dọ̀ àjọ tó ń ṣètò ìdìbò ìyẹn INEC tí wọ́n ní àwọn èèyàn ló fọwọ́ síwèé pé kí wọ́n yọ Natasha pé àwọn tí wọ́n dìbò fún sọ pé àwọn ò fẹ́ kó ṣojú àwọn mọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú pariwo pé iṣẹ́ ọwọ́ Akpabio rèé, síbi àwọn INEC gba àpò ńlá táwọn èèyàn náà kó wá. Wọ́n ní tí àwọn bá yẹ̀ wò dáadáa àwọn yóò mọ̀ bóyá àwọn máa pe Natasha tàbí àwọn ò ní pè é kúrò nílé ìgbìmọ̀. Ọjọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù kẹta tá a wà yìí ni wọ́n kó ìwé náà lọ sọ́dọ̀ àwọn INEC, bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ kan ti pàṣẹ fún wọn pé wọn ò gbọ́dọ̀ gba ìwé náà tàbí kí wọ́n sọ pé àwọn fẹ́ dá Natasha padà sí Kogi láti Àbújá. Àmọ́ nígbà tó di ọjọ́ kejì ìyẹn ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹta yìí, INEC ní ìwé táwọn èèyàn náà kó wá kò dáa nítorí kò pé rárá. Wọ́n ní gbogbo ìwé tí wọ́n kó wá fáwọn kò sí àdírẹ́sì níbẹ̀, bẹ́ẹ̀ ni kò sí nọ́mbà tẹlifóònù tàbí ti email. Wọ́n ní kò sí bí àwọn ṣe lè rí àwọn tí wọ́n ní fọ́ọ̀mù tí wọ́n kó wá. Níbi tí ọ̀rọ̀ ti dàrú rèé o, torí gbogbo àlámọ̀rí àwọn èèyàn yìí ló jọ pé ó ti já sófo bẹ́ẹ̀. INEC ní kò sí bí ẹnikẹ́ni ti ṣe lè kọ̀wé pé kí àwọn dá aṣòfin kan padà bí kì í bá ṣe pé tọ̀hún dìbò fún un, bí tọ̀hún bá sì dìbò fún un àfi kí àwọn rí i pé lóòótọ́ ni. Kò sì sí ọ̀nà tí àwọn lè fi mọ̀ ju pé kí àwọn rí àdírẹ́sì ibi tí tọ̀hún ń gbé, kí wọ́n mọ nọ́mbà tẹlifóònù ẹ̀, kí àwọn sì lè bá a sọ̀rọ̀ nígbà tí àwọn bá fẹ́. INEC ní báwo làwọn ṣe fẹ́ mọ ẹni tó kọ̀wé tàbí tó ní fọ́ọ̀mù tí kò bá sí àdírẹ́sì tí àwọn lè wá sí. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ní fọ́ọ̀mù tí wọ́n kọ yìí Òkéné, Kogi nìkan ni wọ́n ń kọ síbẹ̀. Ṣé tèèyàn bá wá dé Òkéné ní títì ni yóò ti máa pariwo orúkọ ẹni tí wọn kò mọ àdírẹ́sì ẹ̀ ni, àbí báwo ni wọn yóò ti rí i? Àgàgà nígbà tí kò sí nọ́mbà fóònù tí ẹni náà ń lò níbẹ̀. Nídìí èyí wọ́n ní iṣẹ́ náà kò ṣeé ṣe. Ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo rìkíṣí akàn omi gbóná ti tú nítorí kò sẹ́nìkan tí fi odó àkókò gúnyán. Àwọn tí wọ́n tilẹ̀ mọ̀ nípa òṣèlú sọ pé ohun tí ó wà níbẹ̀ ni pé àwọn ṣaka tí wọ́n kó wá pẹ̀lú fọ́ọ̀mù tó wà nínú ẹ̀ yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi dá Natasha padà, wọ́n ní àrọ́ndárọ́ndà ni. Kò sẹ́ni tó kọ fọ́ọ̀mù náà fún wọn bí kì í ṣe èyí tí wọ́n jókòó síbì kan tí wọ́n kọ fúnra wọn. Ohun tí kò ṣe ní àdírẹ́sì tí kò sì ní nọ́mbà tẹlifóònù nìyẹn. Níbí ni àwọn aṣòfin kan ti fìbínú kúrò lẹ́yìn Akpabio. Wọ́n ní ó hàn dáadáa báyìí pé nǹkan míì wà nídìí ọ̀rọ̀ yìí ju ohun tí àwọn mọ̀ lọ. Wọ́n ní èwo ni láti ní kí wọ́n pe Natasha kúrò nílé ìgbìmọ̀, àti pé báwo ni wọn yóò ṣe máa fẹ́ kí Yahya Bello tó wà níwájú àwọn EFCC tó ń jẹ́jọ́ lọ́wọ́ tún máa bọ̀ nílé ìgbìmọ̀ yìí kan náà kó wá rọ́pò Natasha. Ọ̀pọ̀ àwọn aṣòfin ni wọ́n torí èyí bínú kúrò lẹ́yìn Akpabio tí wọ́n ní kò níyì kan lójú àwọn ọmọjàre. Bí wọ́n ti ń sọ èyí lọ́wọ́ ni adájọ́ Obiola Igboatu tí ẹjọ́ àwọn Natasha àti Akpabio wà níwájú ẹ̀ l'Àbújá ní òun kò ṣe ẹjọ́ náà mọ́ nítorí Akpabio ti kọ̀wé sóhun pé kò sí kí òun má ṣègbè lẹ́yìn Natasha bí ẹjọ́ náà bá bẹ̀rẹ̀. Ìyẹn sì ló ya òun lẹ́nu pé Akpabio lè ronú bẹ́ẹ̀ yẹn, ló bá yáa fi ẹjọ́ wọn sílẹ̀ fún wọn. Ọ̀rọ̀ náà ti wá di ìlẹ̀kẹ̀ má já sílé má já síta, ibì kan ní ìlẹ̀kẹ̀ náà yóò ṣàjà sí. Bí ọ̀rọ̀ sì ti rí yìí, gbogbo aṣọ iyì tó wà lára Akpabio gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ ní obìnrin yìí ń fàya. Ó ti ń ya díẹ̀díẹ̀ tẹ́lẹ̀, àmọ́ ní báyìí kíní ọ̀hún ti fàya pẹ̀rẹ̀ǹgẹ̀dẹ̀. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún fún Bùdó Àgbáyé tó ń rí sí àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.